This is Dawa Nigeria. èyí ni ìtumọ̀ Suratun Nas. Makka ni Olúwa ti sọ súrà náà kalẹ̀ fún annabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Iye aya rẹ̀ ó sì jẹ́ 6. Bismillahir Rahmanir Rahim. Ní orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Qul a'udhu bi rabbin nas. Sọ pé Musa di Olúwa àwọn ènìyàn. Malikin nas. Ọba àwọn ènìyàn. Ilahin nas. Ọlọ́run àwọn ènìyàn. Min sharril waswasil khannas. Kúrò níbi aburú èṣù oníròyìnròyìn eléyìí tí ó máa ń sá sẹ́yìn nígbà tí ènìyàn bá dárúkọ Ọlọ́run. Alladhi yuwaswisu fi sudurin nas. Ẹni tí ó ṣe pé ó máa ń sọ̀rọ̀ yìròyìn sínú igbáàyà àwọn ènìyàn. Minal jinnati wan nas. Yálà nínú àwọn àlìjànnú ni o tàbí nínú àwọn ènìyàn.